àṣemáṣe tí gbajúmọ̀ akọrin Speed Darlington tó ní òun máa ṣe nílé ìtura máa ń fa wuyewuye o. àjọ NAPTIP àti DSVA wọ́n máa dá sọ̀rọ̀ náà. ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ń bẹnu àtẹ́lu fọ́nrán tí akọrin tàkasúfèé Darlington Okoye táwọn èèyàn mọ̀ sí Speed Darlington tó máa ṣe nínú èyí tó ti ṣàlàyé pé òun máa bá ọmọdébìnrin ọmọ ọdún 15 ní ìbálòpọ̀ nílé ìtura kan o. Darlington ṣàlàyé nínú fídíò náà wípé òun kò lè ṣiṣẹ́ fún èèyàn láyé òun o. gẹ́gẹ́ bó ṣe sọ, Darlington ni òṣìṣẹ́ ilé ìtura tó mọ̀ gbé ọmọbìnrin ọmọ ọdún 15 náà lọ. ó mọ̀ ló mọ̀ nu ẹ̀jẹ̀ tó mọ̀ dà sórí aṣọ bẹ́ẹ̀dì tóun ti bá ọmọ náà sùn torí kò tí ì mọ ọkùnrin rírí tẹ́lẹ̀. Speed Darlington sọ ní èdè Ìgbò nínú fídíò ọ̀hún pé òun mọ̀ ní láti san 2000 naira kí wọ́n tó wá tún aṣọ bẹ́ẹ̀dì táwọn lò ṣe o. akọrin tàkasúfèé náà ó mà sọ pé ó mà rí bákan kí èèyàn sọ fún àgbàlagbà láti wá nu ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀dì láti wá nùnù. Darlington ní ìdí gan nìyí tó ń fi sọ wípé òun kò lè ṣiṣẹ́ fún ẹnikẹ́ni o bí kò ṣe fún ara òun. ẹ̀wẹ̀ àjọ DSVA tó ń gbógun ti ìwà ipá nípa ìbálòpọ̀ sáwọn obìnrin ní ìpínlẹ̀ Èkó ó mà ti kéde pé àwọn ti rí fídíò tí Speed Darlington tó mà ṣe o nínú èyí tó ti sọ wípé òun mà bá ọmọbìnrin ọmọ ọdún 15 sùn. àjọ DSVA ó wá sọ nínú àtẹ̀jáde tó mà fi léde o lójú òpó X rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà kò sọ ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti wáyé o ìyẹn nínú fídíò tó mà ṣe. àjọ náà ní ìpínlẹ̀ Èkó nìkan ó ní agbára àwọn ọmọ o, àmọ́ àjọ DSVA wọ́n máa sọ wípé àwọn ti fi ìṣẹ̀lẹ̀ náà àwọn ti fi tó àjọ tó ń gbógun ti fífi èèyàn ṣe òwò ẹrú tàbí kátàkárà létí o. àjọ DSVA ó ní ìjọba ìpínlẹ̀ Èkó kò mọ̀ ní bẹ́sùgbẹ̀gbà láti tẹ̀síwájú o nínú gbígbógun ti onírúurú ìwà ipá nípa ìbálòpọ̀ sáwọn obìnrin. bákan náà ó ní àjọ DSVA ó mà sọ wípé àwọn yóò tẹ̀síwájú láti máa dáàbò bo àwọn ọmọdé ní Nàìjíríà. àjọ náà wá rọ ẹnikẹ́ni tó bá mọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ yìí láti kàn sáwọn o lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí kí wọ́n kàn sáwọn lójú òpó ayélujára DSVA. àjọ DSVA kò ṣàìdúpẹ́ lọ́wọ́ àwọn tó sọ fáwọn nípa ìṣẹ̀lẹ̀ yìí nígbà tí wọ́n rọ aráàlú láti máa dẹ́kun sísọ irú ìṣẹ̀lẹ̀ báyìí fáwọn agbófinró. bákan náà ẹ̀wẹ̀ àjọ NAPTIP ó ti sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí fídíò tó ń jà rìnrìn lórí Instagram náà. bákan náà ó mà tún ní NAPTIP ó mà tún sọ lójú òpó X rẹ̀ pé àwọn yóò tún ṣe ìwádìí lórí àwọn fídíò míì tí Darlington tó fi léde lójú òpó Instagram rẹ̀. àjọ náà ni àwọn kò mọ̀ ní káàrí ọkàn láti rí wípé àwọn dáàbò bo àwọn ọmọdé lọ́wọ́ onírúurú ìwà ipá táwọn èèyàn kan lè hù sí wọn láwùjọ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. a kú ojúmọ́ ire, a kú ojúmọ́ ayọ̀, a kú ojúmọ́ dùnú. àbànà Ọlọ́run bá pàdé lónìí láṣẹ Èdùmàrè.